Aláròyé máa wí o. Ó mà ṣe o, wọ́n pa ọmọ Nàìjíríà yìí níbi tó ti ń jagun fún ilẹ̀ Russia. Ọmọ Nàìjíríà kan, Ayébùsíwà Ọlábọ̀dé Victor, ni wọ́n tún ti pa sínú ogun Russia àti Ukraine tó ń lọ lọ́wọ́. Aláròyé fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde táwọn aláṣẹ orílẹ̀-èdè Ukraine fi síta lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2026 yìí. Nínú àtẹ̀jáde ọ̀hún ni àwọn aláṣẹ ilẹ̀ Ukraine ti ṣàpèjúwe ọmọ ogun tó kú ọ̀hún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó sì wá láti ìlú tuntun nípínlẹ̀ Ondo, ẹni tí wọ́n bí lọ́jọ́ 28 oṣù kẹrin ọdún 1992. Wọ́n ní wọ́n pa ọmọkùnrin ẹni ọdún 24 ọ̀hún lágbègbè Kharkiv, èyí tí kò fi bẹ́ẹ̀ jìn ságbègbè tí à ń pè ní Askafe, níbi tí ó ti ń jà fáwọn ọmọ ogun orílẹ̀-èdè Russia. Nínú àlàyé tí wọ́n ṣe, ìyẹn nínú àtẹ̀jáde ọ̀hún, wọ́n ní inú oṣù kejì ọdún 2026 yìí ni Victor kọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn ọmọ ogun Russia láti máa jagun fún wọn tako orílẹ̀-èdè Ukraine. Wọ́n ní ìwé àdéhùn tó ṣe yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan péré tí iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ ilẹ̀ òkèèrè ní Nàìjíríà kìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí láti jáwọ́ nínú ìlọ́wọ́ nínú èdè àìyedè tó ń lọ lọ́wọ́ láwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Àwọn aláṣẹ Ukraine ní ohun tó mú káwọn olórí ìjọba Nàìjíríà ṣe ìkìlọ̀ ọ̀hún ní àkíyèsí tí wọ́n ṣe lórí bí wọ́n ṣe ń fi òfegè iṣẹ́ tó àwọn èèyàn kúrò lórílẹ̀-èdè wọn, ṣùgbọ́n tó jẹ́ wípé ìbọn ló kù tí wọ́n ń gbé lé wọn lọ́wọ́ láti máa jagun tí wọ́n bá ti dé ilẹ̀ àjèjì tí wọ́n ń lọ. Ìwádìí fi hàn pé orí Facebook àti ìkànnì WhatsApp ni wọ́n máa ń kéde àwọn iṣẹ́ wọ̀nyí sí. Lóòótọ́ ni wọ́n fún wọn ní físà láti wá ṣiṣẹ́, àmọ́ láàrin ọjọ́ díẹ̀ tí wọ́n bá ti dé sílùú Moscow tó jẹ́ olú ìlú Russia ni wọn yóò gba ìwé ìrìnnà kúrò lọ́wọ́ wọn tí wọn kò sì ní fún wọn níṣẹ́ mọ́, èyí tó lòdì pátápátá sí ìlérí tí wọ́n kọ́kọ́ ṣe fún wọn. Lẹ́yìn èyí, ìgbésẹ̀ tó kàn ní kí wọ́n rọ̀ wọ́n láti wá máa jagun fún wọn tí wọn kò bá fẹ́ kí wọ́n dá wọn padà sílé tàbí kí wọ́n rán wọn lẹ́wọ̀n. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti jìn sọ́fìn yìí nípa kíkí ọwọ́ bọ ìwé àdéhùn tí wọn kò lè kà tàbí mọ ìtumọ̀ rẹ̀ nítorí èdè àjòjì tí wọ́n fi kọ́. A gbọ́ wípé láìpẹ́ yìí làwọn ọmọ ogun ilẹ̀ Ukraine ṣàwárí òkú àwọn ọmọ Nàìjíríà méjì tí wọ́n pa sí agbègbè Lushansk lásìkò tí wọ́n ń gbèjà Russia. Wọ́n ní lóòótọ́ làwọn aláṣẹ Russia ti ṣẹ́kànlẹ̀ tí wọ́n ní kò sóhun tó jọ wípé àwọn ń tọ àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ láti wá jagun fáwọn, ṣùgbọ́n ó dá àwọn lójú wípé nǹkan bíi 25 àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti kọwọ́ bọ̀wé àdéhùn láti máa jagun fún Russia tí 25 nínú wọn sì ti bá ogun lọ ṣáájú àsìkò yìí. Olúṣèyẹ Iyèadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.